It is time that we began to take control of our lives. Gbangba tẹkùn kedere bẹ́ẹ̀ wò má jà gbọ́kàn ò sí ń bẹ̀. Mo máa ń sọ pé ẹyẹlé ní bá yín tàn bádìí ẹ bá ti lọ́wọ́ sí yóò kọjá àwọn tẹ́ ẹ lè wò tẹ́ ẹ lè fọwọ́ mú ibo ẹ̀yin kẹ̀ ẹ lè dá jẹ́ gíngílì òróǹro ni kó bá ti kánú ẹran ti bàjẹ́ odidi màálùú ó ti kọjá àwọn tí èèyàn tún lè jẹ. Ẹ wo bí àkókò rèé tá a máa kó lórílẹ̀‐èdè Yorùbá láàrin ọdún yẹn náà ni pẹ̀lú àṣẹ Èdùmàrè àti pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn alálẹ̀ láìsí jà láìsí màdàrú láìsí wàhálà láìsí nǹkan kan ta ló sọ bẹ́ẹ̀ bàbá wa Bánjí Akíntóyè bàbá sọ níbo ni wọ́n ti sọ ẹ wò ẹnu tèmi kọ́ lẹ́ẹ̀ ti gbọ́ ẹnu wọn lẹ́ẹ̀ ti gbọ́ gbogbo ẹ̀ ẹ̀yẹn sáfarabalẹ̀ ẹ máa bá mi bọ̀ ṣé bá a wí fún wọn àǹkan wà bí kan ṣe kékeré Akíntóyè wọn ìkànnì o ẹ̀yin ìran Yorùbá ẹ bọ́ bí ẹ dákun tọ́wọ́ yín bá ti tẹ fídíò yìí ẹ bá mi share ẹ̀ dọ́dọ̀ wọn ẹ rí fìlà tí mo gẹ̀ fìlà àdùnnú ni o ẹnìkan ń sọ fún mi ó ní fìlà yìí jọ fìlà àwọn fìlàní kọ́ ló lélẹ̀ yìí a máa ń dé fìlà yìí lásìkò Ramadan kí wọ́n lè mọ̀ pé àwọn tó ń sọ̀rọ̀ ṣàríà ó lọ lọ́wọ́ ní channel wa kejì tí wọ́n ní dandan àfẹ̀dà ìdán àwọn gba ṣẹ̀ríà kí wọ́n lè mọ̀ pé àwa ta ní òsì ṣẹ̀ríà náà àwa náà aláàwẹ̀ ni wá àbí chọ́tán náà la ṣe ń de lásìkò ṣẹ̀ríà àsìkò Ramadan bẹ́ẹ̀ ni tí Ramadan bá ti lọ tán a lè yọ sẹ́gbẹ̀ kan ibẹ̀ kọ́ là ń lọ lé ní ọmọ Yorùbá a gbọ́dọ̀ máa dára wa nú dùn torí pé orílẹ̀-èdè wa kì í ṣe orílẹ̀-èdè múdì kì í ṣe orílẹ̀-èdè tínú wọn máa ń bàjẹ́ nǹkan ayọ̀ ni ẹ gbọ́ kí nìdí gan-an tí wọ́n bá béèrè lọ́wọ́ wa pé kí nìdí tó fi fẹ́ kó tá a fi fẹ́ kó lábẹ́ ìṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà ìwọ̀n tọ́pọ̀lọpọ̀ mọ̀ òun ni wípé torí pé Fúlàní ń pa wá torí pé Fúlàní ọ̀já ká wọn bàbá wa dákú mọ́ ṣé yẹn nìkan iná ẹ̀ ló ń dùn yín ọ̀dà ó jù bẹ́ẹ̀ lọ o ẹ ti ẹ̀kọ́ sínú comment section ìdí tá a fi fẹ́ kó tẹ̀yìn mọ̀ pé ìdí rèé o tó fi yẹ ká kó lórílẹ̀‐èdè Nàìjíríà ká sì dá dúró ẹ̀kọ́ síbẹ̀ kẹ́ ẹ bá wá ṣetán kẹ́ ẹ wá lọ wo fídíò tí mò ń gbé bọ̀ yìí látẹnu bàbá wa Professor Bánjí Akíntóyè tí bàbá ti sọ̀rọ̀ pé tó ìdí rèé kẹ́ ẹ wá gbé yẹ̀wò lóòótọ́ èyí tẹ́yìn náà sọ àti tiwọn gérémúsé ló ṣe ẹgbẹ́ àbẹ́ ẹ̀gbọ́ ará ìyá kan béèrè lọ́wọ́ mi níjọ́ kan nítorí àsìkò ẹ jẹ́ n sáré lọ pápápá kí n wá gbé yín wá sí di fídíò ọ̀hún kí n fi fídíò ọ̀hún hàn yẹn ó ní pàfílẹ̀ ọ̀hún ní náà aráàlú òyìnbó ni ẹlẹ́fẹ́ lọ ẹ̀yin Yorùbá mo ní pẹ̀lú ògo Ọlọ́run àṣìṣe tán àwọn náà máa wò mí torí gbogbo ìgbà náà máa ń gbọ́ ètò mi wọ́n ní àwọn òṣètán táwọn ó lọ o ṣùgbọ́n bóyá bí wọ́n ṣe sọ̀rọ̀ ń jẹ́ yẹn mo rò pé kí ni ìtumọ̀ pé àwọn ọ̀tẹ̀lé wa gẹ́gẹ́ pẹ̀lú àwọn ọ̀rọ̀ kan tó ti sọ ṣáájú èmi kàn jù sí wọn gbà nídìí ẹ̀yin tẹ́ ẹ̀ bá lọ àwọn tá a jọ amẹ́rin torí pé wọn ọ̀mọ̀dí tá a fi fẹ́ kúrò Ọlọ́run kẹ́ wọn lówó àwọn ọmọ wọn wà òkè ìyà tí ń jẹ àwọn bàbá wa lóko ọ̀jẹ̀ wọn ẹ gbọ́ àìlèrìn kárìn tẹ́ sàn-án kò sínú ọ̀rọ̀ tiwọn kí ni wọ́n fẹ́ sọ pé àwọn tẹ̀lé wa sí ìdí àti túmọ̀ rèé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn kábíyèsí tí wọn ò fi lè tẹ̀lé wa ẹ gbọ́ ìdí àti túmọ̀ rèé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú tí wọ́n ti wà nípò òṣèlú tó ti lówó tá a bá ń sọ tí wọ́n á sọ pé ń bà torí wọ́n mọ̀ pé èèlò náà fẹ́ san fún mọ́pò èèlò náà fẹ́ sọ fún sójà láti máa protect wọn àtẹ̀bí wọn wá mọ̀ pé ó ti jù bẹ́ẹ̀ lọ ibi tá à ń bá lọ yìí
tí bá ń tẹ̀ ẹ́ síwájú báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n wọlé wọ́n ó gidi pírẹsidẹ́ǹtì àṣà tó atẹ́gùn tó bá ń gbé kòkó gbọ́ ni kẹ́ni ọ́sẹ̀ lùbọ́ lọ́kọ́ má tọ́ sálá fún ọmọ ṣàfárà bó ṣe wà nìyẹn. Atẹ́gùn tó ti àwọn gínigbé tó ti ń gbé ìyàwó ọ̀gá ọlọ́pàá tó ti ń gbé olóṣèlú tó lóko tó mọ̀ọ́yàn ẹ dákun táná lè ká mọ́ òun àti kọ́ńfọ́ìlì ẹ̀ wọ́n á ní kí wọ́n páàkì báyìí wọ́n darí òun sínú igbó àwọn kọ́ńfọ́là àbí kí wọ́n pè wọ́n ó sì dá wọn dọ̀bálẹ̀ ká fún wọn ní gitọ́ dáa gẹ́gẹ́ bí sàríà. Àmọ́ ìdí rèé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí bàbá wa Professor Banji Akíntóyè tó tún fi ránṣẹ́ sí gbogbo àgbáyé pé tó ẹ gbọ́ o ìdí àti túmọ̀ rèé tá a fi fẹ́ lọ gangan rèé ẹ dákun ẹ bá mi sáré wo fídíò yìí kí n sáré padà wá ní pápápá òun rèé ẹ gbọ́ nǹkan tí bàbá sọ nínú ìpàdé àpérò tí bàbá pè ọyá ẹ̀já lọ síbẹ̀. The Yoruba religion has become an international religion. There are more people espousing Yoruba religion outside Nigeria today than there are in Yoruba land in Nigeria. Let me give you an example. In the province of Bahia in Brazil, a province that is a Roman Catholic province, there are more Yoruba centers of worship today than there are Roman Catholic churches. Almost everybody who is a Roman Catholic is also a worshipper of Ogun or Ija or Yemoja or Oshun and so on. And Yoruba religion is spreading in the world. A professor of comparative religions wrote a book a few years ago. The title of his book, The 8 Leading Religions That Rule the World. And in order of strength in the world, number of people, power, influence, and so on. Yoruba religion is the 6th of the 8. And that's the only religion from Africa that is an international religion. Okay, so here we are. We have built all these great things, but we don't know how to handle politics. Somehow. Because when we start fighting among ourselves, we just keep fighting. And we don't look around us to see what is really happening to us. So today, in the 19th century, we fought wars, and we couldn't stop them. And Ibadan, thank God for Ibadan. The Ilori people who are not Fulani at all, they were Muslims, but they were not Fulani. They were leading an army to conquer the whole of Yoruba land for Islam. So the Ibadan people met them in Oshogbo in 1840 and soundly defeated the army, destroyed their cavalry and took captive the leading officers of the army, who incidentally were all Yoruba. There were one or two Fulani in the lower levels, and the Ibadan chief said, we have no problem with you, go back home. It is these ones who are our own people that we have trouble with. So they sent one to Oyo, to the present Oyo, where he was executed. They also executed another one in Ibadan. So this is the situation, but then Ibadan became big, Ibadan became great. That's where everybody wanted to come to. There was opportunity in Ibadan. And Ibadan wanted to unify the whole of Yoruba land by war. So they conquered many places. The only people left that they did not conquer were these far southern peoples, like the Jebu, the Ondo, Owo, and so on. But Ekiti, what is now Oshun, Ijesha, most of Igomina, and so on, they just ran over the place and created an empire and put Ajeles everywhere.
Then the Ekitis, you know who they are. They didn't know how to handle it for a start. But then in 1877, they finally made up their mind to handle it. So one of their boys started trouble by killing the local Ajele. And the rest of the Ekiti, then people revolted and drove the Ajeles out of their land. And then created an army called the Ekiti Parako Army. And the war went on from 1877 until 1886. It is the peace treaty of that year, September 23, 1886, that we are celebrating today. So what is the significance of that treaty? It brought to an end in our land a whole century of troubles and wars. But here is another angle that you may not have heard before. As of that time, the British and the French and so on were already interested in empires in Africa. But as of that moment, if we had joined hands to defend our land, we would never have become British colony. That's 4 years after that war, after the treaty, the Kirigi Treaty. Ibadan army had an army of about 80,000 men, well armed, on the Kirigi war front. They had made the treaty, but they had not gone home. They had an army of about 80,000 people in the Kirigi war front. The Ekiti Parako had an army of about 50,000. I want you to get a piece of paper and pencil and write these things down. Ilorin, which I told you was mostly Yoruba, was Yoruba in command and everything, had a small army supporting the Ekiti Parako, maybe about 15,000 at the same place. At the same time, Ibadan had an army of about 35,000 in Oru, fighting against the Ijebu. The Ijebu had in Oru an army of about 50,000. Are you adding these figures? The Ekiti Parako had sent an army to go and protect Ife under Prince Fabumi of Okemesi and Chief Arimoro from Ilesha. And that army was about 25,000. The Jebu command, high command, had also sent an army to the defense of Ife under the Seriki Ogunshigun, and his army was about 25,000. If we had put all of that together and we had said no white man enters our land, no white man would have entered our land. When the British attacked Ijebu-Ode in 1892, it is because they knew that the rest of us were not going to raise a finger to defend Ijebu-Ode. That's the lesson from Kirigi, from the 19th century, from the wars of the 19th century, from the strength that we built in the 19th century, from our whole history. A great nation stands still and let all sorts of smaller nations run over it. It is time that we began to take control of our lives. Ẹ káàbọ̀, ṣé bẹ́ẹ̀ ti gbọ́ nǹkan tí bàbá náà lẹ̀? Ṣé mọ̀ yìí pé bọ́mọdé ọ̀bá tàn a máa bá àrọ́bá bí mo ṣe sọ ṣáájú, àrọ́bá báyìí òun sì ni bàbá àtàn. Ẹ gbọ́ bí bàbá yìí ṣe gbé e kalẹ̀. Ọmọ wo ni ó dé lẹ́yìn ìwọ́ ọ̀la tó máa ka ìwé ìtàn bàbá yìí tí ò ní sọ pé òun rí ìwé ìtàn kà? Ta ni ó kùn nínú ọmọ ọ̀ràn Yorùbá nígbà tí àwa bá ṣe èyí tá a bá ṣe tán tí wọn ó bí pé báwo lórílẹ̀‐èdè yìí ṣe dúró tí ò ní lè sọ nípa Professor Banji Akintoye
tí ò ní lè sọ nípa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho, tí ò ní lè sọ nípa ipa tí Koiki Media tó kó, ipa tí bàbá wa Prophet Arógun tí wọ́n kó, Arógundádé, àti gbogbo àwọn ìkọ́ni akọni àti ikọ̀ tí ò ní lè sọ fún wọn pé tọ́ báyìí la ṣe bá a. La ṣe ń sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ kùn tẹ́ ẹ dúró jẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ ṣe pọ̀, kí lẹ̀ tó ń mú òun lẹ ti gbọ́ lẹ́nu bàbá yìí, kò gbọ́dọ̀ pẹ́ mọ́, torí wọ́n ní ọwọ́ ìpẹ́ lẹ́nu àbí kinní kan kì í pẹ́ ní sáà kékeré, a gbọ́dọ̀ jẹ́ ọpẹ́ mọ́, tá a fi ṣe kíni, tá a fi kálẹ̀ rabata lọ́ba di kíni o, tá a fi lọ sórílẹ̀-èdè wa. Ìdí rèé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ máa kọ sí comment section, torí pé àwọn àgbáyé, àwọn ènìyàn ń wò wá, àwọn àjọ àgbáyé ń wò wá bí mo ṣe máa ń sọ. Ẹ máa kọ o, àwọn ìdí rèé tá a fi ń kó lórílẹ̀-èdè Nàìjíríà, àwọn rèé díẹ̀ lẹ ti gbọ́, ẹ̀yin náà sì mọ ọ̀pọ̀lọpọ̀. Àwọn èèyàn wa ò lè lóko mọ́. Bó bá fẹ́ rìn láàrin South West nísìnyí, torí ìlú bá ti ń ọjọ́ bá ti ń bora, inú fọ àyàfo lè yàn wà. Tí mọ́tò bá tẹ bírèkì lógègè, ẹ kọ́kọ́ yọjú wo àwọn tó wà ń bẹ̀. Sọ yẹ kó rí bẹ́ẹ̀. Then kí la wá ń sọ pé orílẹ̀-èdè wà sí, kò sí ohun tó ń pè Nàìjíríà mọ́. Ẹ dákun ẹ bá mi share program yìí, á tún pàdé. Ẹ ṣeun, ó dàbọ̀.